ìjọba àpapọ̀ ti gbé èèyàn mẹ́ta lọ sí ilé-ẹjọ́ lórí ìṣẹ̀lẹ̀ jíjí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́. Ìjọba àpapọ̀ ti gbé abdulrasaq umar, yunusa musa àti samsudeen adamu sanni lọ sí ilé-ẹjọ́ gíga àpapọ̀ ní àbújá lórí ẹ̀sùn mẹ́wàá tó ní í ṣe pẹ̀lú jíjí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́. Wọ́n fi ẹ̀sùn ìpániláyà, jíjí èèyàn gbé, fífi àwọn ọ̀daràn pamọ́ àti ìwakùsà lọ́nà àìtọ́ kàn wọ́n. Gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ṣe sọ, àwọn ọ̀daràn ọ̀hún náà ni wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ ansaru tí ìjọba ti kéde gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùmọ̀mí. Bákan náà, ẹjọ́ ọ̀hún ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún nígbà tí àwọn ajínigbé ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ mẹ́ta ní ìjọba ìbílẹ̀ oríire tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ wọn gbé. Níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu olùkọ́ méjì nígbà tí àwọn tó ṣẹ́kù gba òmìnira lẹ́yìn ọjọ́ 66 tí wọ́n ti lò ní ìgbèkùn àwọn ajínigbé ọ̀hún. Ìjọba àpapọ̀ sọ pé gbígba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ọ̀hún là náà ni ó wáyé láì san owó ìtúsílẹ̀ kankan. Gbajúgbajà olùdarí fíìmù Kúnlé Afọláyan ti fèsì sí ọ̀rọ̀ tó ń jà rìnrìn pé ó jẹ ilé ìfowópamọ́ First Bank ní bílíọ̀nù 5 náírà. Ó ṣàpèjúwe ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí irọ́ àti ìròyìn ẹ̀tànjẹ lásán. Afọláyan sọ pé kò sí òtítọ́ kankan nínú ọ̀rọ̀ náà. Ó sì rọ àwọn ará ìlú pé kí wọ́n má ṣe gba gbogbo ọ̀rọ̀ òfegè tó ń káàkiri lórí ẹ̀rọ ayélujára gbọ́ láìsí ẹ̀rí fún un. Ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ ọ̀hún. Spreading around, saying we're owing 5 billion. I really wish. Please, if I see a bank that will give me 5 million, I definitely will take it because I will use it for the betterment of the country. But the honest truth is there's nothing of such. One, Anikulapo, even from the film, was a co-production between Golden Effect and Netflix, and it was a clear, straightforward deal, and no money is owed to anyone. I don't know, there's so much, I don't know, maybe it's because we're going through so much in Nigeria. So they're always looking for so without prolonging the matter, there's no litigation. First Bank. We are good friends of the bank. We've done collaborations in the past and we're still doing stuff, but we don't have any issue of any sort. And the people behind this are Magburo. So yeah, that's all I'll say. But thanks to everyone who's been sharing the links and the messages. We're not owing anybody 5 billion.